Hallelujah, hallelujah, hallelujah. Lovely Sunday, everyone. Lovely Sunday, lovely Sunday, lovely Sunday to each and every one in Jesus' name. I welcome you, welcome, 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 welcome. Hallelujah, hallelujah, hallelujah. Hallelujah, hallelujah, hallelujah. Good evening, good evening, good evening, everyone. Bluetooth mode. Hallelujah. Good evening, good evening, good evening, everyone.
Hallelujah, hallelujah, hallelujah. Sọ̀rọ̀sọ̀rọ̀ kó rántí fèsì. Ìgò sẹ́lẹ̀ńkẹ́jọ tonight. Ìgò ta sánsán. The next till next Sunday, till coming Sunday. Ọ̀rọ̀ ta ló ralẹ̀? Ta ló gbéwúrẹ́ gbójú window? Láláì ṣóṣù ka èyí lè tàbí olè ṣẹlẹ̀ máa laná. Tá bá sọ fún yín pé kẹ́ máa gbẹ́nu yín sàn pẹ̀lú sọkúsọ tẹ́ máa ń sọ. Ẹ má rò pẹ̀nu yín nìkan lọ̀rọ̀ dùn sí. Ẹ gbọ́ torí ìyá láyà yín. Ṣíọ̀. Ẹni tí ò tó gẹ́nẹ̀tẹ̀ tó mífìn. Ọlọ́run má jẹ́ kógun ológun wọ̀ mí lójú. Ọlọ́run iṣẹ́ apá mi o, iṣẹ́ ọwọ́ mi o, á tó mi jẹ o. Lórúkọ Jésù Kristi, iṣẹ́ ọwọ́ mi á tó mi jẹ omi ìníranjú mójú ológun o. Ó rànjú kòkò mógún ológun, tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Ọlátọ́ṣọ́ wá gbọ́rọ̀ yìí o, tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Ó rànjú kòkò mógún ológun, mọ́ṣẹ́ oníṣẹ́ tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Tá a bá ní kẹ́ máa káwọn ọmọ yín kọ́ yé máa jalè díẹ̀díẹ̀ náà ni bó ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn. Bó ṣe ń bẹ̀rẹ̀ rèé. Bàbá mi ló ní, àwa la ní, kí ló ní, kí ni bàbá ẹ ní? Bàbá tó jẹ́ pé bàbá oní bàbá tó jẹ́ pé kẹ̀kẹ́ náà ti wọ̀lú Nàìjíríà. Àtàpò dọ̀họ́, ògo fọ́lọ́run lókè ọ̀run, ẹ bá mi hallelujah. Ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ẹ wọlé wá, this one go ta lẹ́nu. Títí di next Sunday, mama jù wá ní lọ́lọ́kan òjọ̀kan torí àwọn tí ọ̀rọ̀ ta bá gbogbo àwọn orúkọ títọ́ṣọ́ dá oníkálùkù ti jáde. Ó yẹ kẹ́yìn ńlá o. Bẹ́ẹ̀ nìkan ṣe sọ. Oníṣe ló yẹ kẹ́yìn ńlá o fa. Bóun fún àwọn ọmọ òun fi àwọn ọmọ òun gúnṣẹ́. Oníṣe ló yẹ kán yin òun láwo. Àbẹ́ẹ̀dẹ̀ gbọ́ báyìí. Tọ́ṣọ́ gbogbo àwọn tó fẹnu dọ̀tí. Ọmọ ọdún mélòó ẹni ni ẹ nígbà tí papa kú? Ọmọ ọdún mélòó ló wà? Wàá gbọ́rọ̀ báyìí, wàá yí àgbẹ́ ọ̀rìn. Ẹ máa wọlé bọ̀ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ó ta lẹ́nu. Kéétù là ń lọ o, kéétù ọjọ́ ta o. Kéétù ọjọ́ ta. Tọ́ṣọ́ ti tọ́nà gbọ́rọ̀ o. Tọ́ṣọ́ ló lọ fàwèrè lọ́yàn o. Ẹ kálẹ̀ ìyá mi, ẹ̀yin bàbá mi lọ́kùnrin lọ. Hallelujah. Ọlátọ́ṣọ́ olè jàgùdà. Olè alápá má ṣiṣẹ́ ọ̀fọ̀n. Tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Tó rànjú kòkò mógún ológun, tiẹ̀ ti jẹ́ ń bẹ̀. Ó fẹ́ sọ bàbá oníbàbá lẹ́nu nínú kòtò. Gbogbo àwọn tó dárúkọ pátápátá. Benjamin, mo ti tàgì ẹ because máa play nǹkan tó sọ because wọ́n fún wọn náà lésì ọ̀rọ̀ tó sọ. You understand? So I just have no choice than to play one of the two. So ẹbí tó ti mention ẹ̀ gọ́gọ́ dáadáa yẹn. Bàbá Bánjọ. Ẹ kú iṣẹ́ Ọlọ́run. Oníkálùkù àròjọ. Ẹlòmíì àṣẹ wọn ọ̀fẹ́.
Torí padà sọ pé ká dẹ̀ máa ṣe ní ti Jésù ní ti Jésù. Hallelujah, hallelujah, hallelujah o gbogbo ẹ̀yin èèyàn mi pátápátá gbogbo yín ni mo rí pátápátá. Èèyàn mi pàtàkì pàtàkì ọmọ bàbá mi má o. Ìgò cyclopo ìgò gẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀. Ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀, ẹ máa wọlé bọ̀. Ṣé gbogbo wa ṣáà rántí ilé bàbá ọ̀ṣọ́fà. Àrántí fídíò yìí. Ní Kétu ti jáde. Inú ilé bàbá ọ̀ṣọ́fà ní Kétu ti jáde òpònú ọmọ àrísunkún. Ẹnu ẹ máa ń yọ̀. Hi, good evening, good evening, I greet you, I greet me, I greet everybody. Kétu my 12, Kétu straight. Kétu alápẹ̀rẹ̀, Kétu my 12. Ibẹ̀ la lọ lálẹ́ yìí. Láti fẹ́ lọ dagboru. Hallelujah, hallelujah, hallelujah. Blessed evening, everyone. Hallelujah, oh, good evening, oh. Ẹ jẹ́ ẹ bá mi pọkàn sérò, ẹ bá mi pèrò sọ́pọ̀. Kétu o, Kétu my 12. Wọlé pẹ̀lú change ẹni o kò dẹ̀ mú gbóngbó dání tá máa lọ làmọ́tọ́ṣọ̀ lórí tó ti sá lọ sí France. Bọ̀ tó tún máa tó padà dé, ẹ má wọrí. Tó bá ti dé báyìí, máa yà ní ẹ mọ̀ pé mi lọ níròyìn. Blessed new week. Yeah, at the bossy new week. To us all in Jesus' name, and welcome to sanitizing season with Olomo plenty. Ọmọ tó ta sánsán, ọmọ sánsán bí owó, ọmọ kan bí 1 million. Today is the 23rd of 11, 2025. And the time here is 9:24 Central European time. Hallelujah. Hey. Báyé bá ń gàn gbogbo ènìyàn, ọ̀tá ò lè gàn mí. Rí, mo ti já pímpù ojú. Bọ́tá bá ń gàn gbogbo ènìyàn, ọ̀tá ò lè gàn mí. Mo mọ Ọlọ́run mi o, mo sì mọ orúkọ rẹ̀. Kò jẹ́ fẹ́ bí mi tọrọ fẹ́ anybody láéláé. Bóṣó bá ń pa gbogbo ènìyàn, oṣó lè pa mí. Bàjẹ́ bá ń jẹ gbogbo ènìyàn, ajẹ́ ò lè jẹ mí. Mo mọ Ọlọ́run mi o, mo sì mọ orúkọ rẹ̀. Kò jẹ́ fẹ́ bí mi tọrọ fẹ́ anybody láéláé. Hallelujah. Tí bá rí kí wọ́n akọrin yẹn lọ, ẹ máa bẹ̀rẹ̀ sí lọ ná mi lówó ni. Ẹ wá wọ̀rí. Mo ti dọ́dọ̀ yín tán. Ẹ káalẹ́ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi lọ́kùnrin lóbìnrin. Hallelujah, 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 hallelujah. We all saw the video tí ọmọ tí ẹnu ẹ̀ máa ń já wáyà tí ò lè ṣe kó máa sọ̀rọ̀. Jehovah Jésù Kristi Michael mímọ́ Olúwa Ọlọ́run ọba alágbára, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ní mi lára lórí ètò talẹ́ yìí kó kú pi bí iná àtùpà elépo. Iná tí a fi bí iná tá a fi ògùṣọ̀ tá a fi tàn kó kú pi ní orúkọ tí bàbá àti ti ọmọ àti ti ẹ gbogbo tó bá nífẹ̀ẹ́ mi. Olúwa máa bá mi nífẹ̀ẹ́ wọn lọ, máa bá mi fi dòdò sórí ráìsì wọn, àtẹja tó ti yí láta pẹ̀lú pọ̀nmọ́ tó kí. Jésù Olúwa wa, àmín. Kí sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa rántí fèsìfèsì. Mo máa ń sọ, mo dẹ̀ ti ń sọ ti pẹ́, mo ní o máa tó tẹ́ ó kù ṣẹ́jú kan. Ṣẹ́jú ọ̀kan òun ti wá lé, ó ti lé ní wákàtí 10 báyìí tí Ọlátọ́ṣọ̀ tó lọ fi ẹnu gún igi. Hallelujah. Mo rí àwọn oríṣiríṣi nǹkan gbà lọ́tún lósì níwájú àti lẹ́yìn káàkiri gbogbo ibi tí ìṣẹ̀lẹ̀ tó fẹ̀ dé. Gbogbo àwọn tí wọ́n pápá rìn nítorí ọ̀rọ̀ àlùfàǹṣà títọ́ṣọ̀ máa ń sọ sí wọn. Títọ́ṣọ̀ máa ń kà wọ́n sí ẹni tí ò tiẹ̀ wúlò nínú ìrìn àjò bàbá Ọ̀ṣọ́fà láti àná. Mo kọ mẹ́sẹ̀jì tílẹ̀ fi mọ́ ni.
mo gba phone call tí mo fi ẹjọ́ torí ọlọ́ ẹ má pa kẹtẹkẹtẹ jẹ́ kọ́ ọmọ náà kó sùn díẹ̀ torí mo ní service mo gbọ́dọ̀ kọ́kọ́ ṣe lẹ́ni gbogbo ìtókù a máa ṣe during the week. Gbogbo àwọn nǹkan tí èmi gan tí ẹ̀yin gan tó jẹ́ pé inú ṣẹ̀lẹ̀ ni wọ́n ti ṣe àwa yóò ṣọpẹ́ fún tí ẹ mọ̀ ẹ máa mọ̀. Àwọn nǹkan tí ìyàwó dádì mi pa SBG Ọ̀ṣọ́fà tí wọn ò mọ̀ pé ẹlòmíì lè mọ̀ èmi ọmọ kékeré yìí àwọn ayé wọn gbé sí mi létí nítorí ọmọ àlè kan ṣo tó wà nínú ilé wọn yìí náà ni ọmọ tí bàbá ò gbọ́dọ̀ lanu sọ pé ọmọ mi ni òun ló jẹ́ Tọ́ṣọ́ ikú ẹ̀ nìyá Hamidu gbà kú ṣe mọ̀ pé Yorùbá dẹ̀ máa ń sọ wọ́n ní ilé tó bá ń tò ọmọ òfò ọbẹ̀ ò tí ì dàgbà ni Tọ́ṣọ́ I be warning you mo ti bẹ́ẹ̀ sọ̀rọ̀ bí ẹ̀gbọ́n sábúrò bí cousin bí aunty ṣùgbọ́n ogun gbogbo nǹkan kan lóògùn ṣe sórí gbogbo àwọn tó kójọ yẹn bóyá ló mọ̀ pé Jésù lólúwa wá ò tí tó kán lọ pọ̀ sí wa o orúkọ Jésù o òun ni mo fi ṣàṣírí ẹ̀jẹ̀ Jésù o ni mo mú lójoojúmọ́ ó tí tó kó lọ pọ̀ sí wa o mo níjọ́ tó bá máa tẹ́ lórúkọ Jésù Kristi máa wà bẹ́ẹ̀ mo dúpẹ́ gbogbo àwọn tí Tọ́ṣọ́ tó ti máa ń fi ẹnu àlùfàǹṣà tó ti máa fi sọ̀rọ̀ sí wọn bí ẹni pé wọn ò tiẹ̀ jẹ́ kankan ní ìrìn àjò Papa Ọ̀ṣọ́fà ọ̀rọ̀ tí Tọ́ṣọ́ sọ gbẹ̀yìn yìí ọmọ ní kálukú jáde pé enough is enough. Wọ́n fi àwọn nǹkan kan ránṣẹ́ sí mi níbi tí argument ti ń lọ níbi tí Tọ́ṣọ́ wà ń bẹ̀ I think Solomon too was there but I'm sure kí lorúkọ ẹ̀ sí Benjamin wà ń bẹ̀ adájọ́ Aké olóbò kárí ilé ẹ̀bùn oníhòhò òun náà wà ń bẹ̀ tó joyè reporter adviser counselor. Now nígbà tí fídíò yìí tó wọnú fọ́rùmù yẹn my one and only sweetheart John Bada ó reply sínú fọ́rùmù yẹn ó rí pé grade 1 ọ̀gbágbá free gbàgbà kọ́ṣọ́ tó wà nínú ìdílé Ọ̀ṣọ́fà òun ni Ọlátọ́ṣọ́ gbogbo wọn náà lọ gbàgbà o gbogbo wọn náà ń gbà o gbogbo wọn náà ń jalè gbogbo wọn náà ń súnmú gbogbo wọn náà ń ṣe oríṣiríṣi bẹ́ẹ̀ ni ẹnu mi ni mo fi sọ tẹ́ bá fẹ́ màá tún dá fọ́tò síta mo mú wọn bí àbúrò ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo dẹ̀ wá rí pé àwọn ilé wọ̀nyí wọn kì í ṣe ẹni téèyàn gbọ́dọ̀ súnmọ́ they believe in that name Ọ̀ṣọ́fà jẹ́ kí n sọ fún ẹ tó bá ń gbọ́ Ọbátúlà yépa nílé Àwórì lọ dárúkọ Ọbátúlà wọ́n mọ̀ pé èèyàn ló dárúkọ tó ẹ bàbá tèmi náà bá yẹ pé ó ní ṣọ́ọ̀ṣì ni ẹ mọ̀ pé bílì kan ni mo ti wá ṣùgbọ́n ọmọ bá la wá àwọn ò kì í ṣe àràbá tán. ẹ káàbọ̀ èsì tí John Bada tí ó fún Tọ́ṣọ́ nínú forum yẹn I'm going to read everything first then I will play one of the audio tí Benjamin tó fi try láti support nǹkan tí
Tosho sọ láti fi back ẹ. And I'll be warning Benjamin pé ó ṣe jẹ́ pé wọ ló máa forí ẹ̀ fàgbọ̀n. Ẹnu ẹ kọ́ ni ọ̀rọ̀ tí máa dùn. Ọmọ ọdún mélòó ni ẹ́? Nígbà tí papa kú, ká má sọ nígbà tí papa wà láyé. Tosho ìwọ fúnra rẹ ọmọ ọdún mélòó ni ẹ́ nígbà tí papa kú? Ọmọ ọdún mélòó ni ẹ́ nígbà tí papa kú? Ká má wá sọ̀wọ́ tí ìwọ Benjamin, I've warned you. And when I saw those audio, mo mọ̀ pé ó máa trigger nǹkan burúkú. Tó bá yẹ pé mi ò caution nu ẹni, ó fẹ́ máa continue tó bá ti rí bẹ́ẹ̀ kíní bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa ń gbénú, tó bá ti di ọ̀rọ̀ property. Láìsí orí, ọrùn ò lè ṣiṣẹ́. Orí ló gbé ọrùn dúró. Èjìká, òun ló ń ṣayẹyẹ ẹ̀wù. Kò sí òjíṣẹ́ náà nínú Bíbélì tí Ọlọ́run ọba tí kò fi ẹnìkan jíǹkí ẹ̀ láti bá ṣe iṣẹ́. Ìyẹn ò dẹ̀ wá ní pé kí ẹ̀yin ọmọ ẹni yẹn kẹ́ wá máa sọ pé bàbá yín nìkan ni, bàbá yín nìkan ni. Àbà. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé ẹnu bàbá yín kọ́ ni orúkọ ọjọ́ mímọ́ ti jáde, àbámáráyé gbé mọ́. Ṣé wá rí fídíò tí Tosho ṣe yìí? Ẹ̀lẹ́ ò fèṣù lábúlé, wàhálà ti ṣẹlẹ̀ sábúlé. Oníkálùkù ti bẹ̀rẹ̀ sí ní ré picture papa bọ́lẹ̀ ní orí ọ̀tá wọn. Wọ́n ti ré fọ́tò papa kúrò níbi tí wọ́n gbé sí. Wọ́n ti ń gbé ti bàbá wọn náà síbẹ̀. Ìwọ̀nba ní nǹkan dùn mọ́. Fífífín 5 minutes enjoyment, everlasting sorrow. Wàá kàn máa sọ̀rọ̀ sí àwọn èèyàn, wàá kàn máa sọ̀rọ̀ sí wọn anyhow, wàá kàn máa sọ̀rọ̀ sí wọn bí ẹni pé ó bá jẹ́ pé wọ́n ló tiẹ̀ fún wọn lóúnjẹ jẹ. Kó jẹ́ pé wọ́n ló tiẹ̀ dẹ́wù sí wọn lọ́rùn. Gbogbo àwọn tó bá bàbá ẹ̀ ṣiṣẹ́, bàbá Jọ́sẹ̀. Ọmọ iye parish tí bàbá Jọ́sẹ̀ kọ́ tó dáàdì kọ́kọ́. Ó wá sọ pé papa ló kọ́lé fún papa Jọ́sẹ̀. Gbogbo àwọn ẹni tí ó dárúkọ àtàwọn tẹ́ ẹ̀ dárúkọ tó ní bàbá ẹ̀ papa rẹ́sì so ló kọ́lé fún wọn, oníkálùkù sì jáde. Ìwọ̀n níyàn gbóná mọ́ láìkì ṣọ̀kà. Now let's go straight to the reply. I'm reading just as she wrote it by my person to one there, my sexy dude. Àwọn méjèèjì yẹn, boyfriend di kékeré lélẹ̀, John ni boyfriend di àgbà. Àbúrò mi ẹlẹ́kẹ̀ kọ́ngírí bí òkúta oríta tí ò kì gbọ́ràn, òun ló wà láàrin yẹn. Wọ́n máa ṣókè life out of you ni. Nígbà tí kìíní yẹn lọ, discussion yẹn lọ nínú forum, John wá reply pé John kò like láti máa sọ̀rọ̀, òun máa ń like láti ó rọ̀ lọ́rùn láti máa type ju pé kó máa sọ̀rọ̀ lọ. Torí pé kíni, torí pé lóhùn tó tínrín. So ó dàbí kó máa fi sọ pé òun ẹ̀ dàbí ohun obìnrin, something like that. Yeah. Only it's a great ridicule, absurdity, and madness for anyone to have an ambition of making the Church of the International Headquarters of Celestial Church of Christ Ketu his personal property. That person must be mad. Tosho number we put his sinwin. What is your sinwin in you? Tosho was telling the whole world in a video I saw this morning on Facebook that the land
the new church of international headquarters Ketu was built on belongs to Papa OSCHOFFA. And I told him that he is crazy. Ọ̀rọ̀pọ̀ nù kíní yo, the jerry èèyàn mi grandma pọ̀. Pàdí mi, ó fònẹ́. That he is a big liar because I know for a fact that Papa OSCHOFFA never saw that land, nor knew about it when he was alive, because the said land was then in a bush. Ṣé mi ò ní lọ wá glasses mi jáde báyìí sí? Wọ́n dẹ̀ ní a máa lò mọ́. The said land was then in a bush. Then, and it was our father. Baba wa, baba gbogbo wa. Baba Bada that bought the land from its then owner after Papa's children. Ẹ máa gbọ́ ìtàn tí bẹ̀rẹ̀. Bàbá wọn sọ̀rọ̀ orí wọn á wú, aṣọ náà ló forí bàbá ẹ̀ gbọ́pọ̀. After Papa OSCHOFFA's children drove Celestial Church of Christ away from Papa OSCHOFFA's house at Mosudi Street, Ketu, where Celestial Church of Christ was using as its administrative office, not a church, an administrative office, when Papa OSCHOFFA was alive. Wàá gbọ́, ẹ̀yin ti dàgbọ́ nínú ilé, ẹ̀yin gbèrò ìwà bá gbogbo àgbáyé ni. But after the death, and Baba Bada became pastor and head of the church, Papa's children met Papa Bada, asked the church to leave their house, that they want to take over its possession. And not only that, the house, but the land behind it's where Papa OSCHOFFA and Baba Bada used for anointment of members of the church, which made Baba Bada to buy the land at Yakubu Street, built and relocated the administrative office of the church there. Baba Bada later purchased another land on his own, where he used for anointment for members and was holding revival service there. That was the land. After his death, they went to build the new international headquarters church parish on today, where Tosho wants to make himself a perpetual landlord shepherd of. Pàdí mi máa ń sọ grammar gan, tẹ́ ẹ bá flow pẹ̀lú ẹ̀dí understanding. Hey. Now, Tosho wants to turn the place to his personal property. Oh yes, mo sọ fún yín, ẹ máa àwọn kan gidi lẹ máa gbọ́ láti ẹnu ọlọ́mọ yín ọmọlọ́mọ plenty. Èmi gan mo gbọ́ àwọn ọ̀rọ̀ lẹ́ni mo ya sófin pé yé ọ̀rọ̀ pọ̀ tó báyìí. Now, John still speaking here. I knew one of the reasons the pastor wanted to make me listen
Now he's talking about Pastor EMF. To make me the shepherd of the International Headquarters Church, Ketu, was because he knows the background history of the place. That it was my dad, Bada, that bought the land. Of course, Tosho sabotaged the plan. Báwo ló ṣe sabotage ẹ̀yin máa gbọ́ later on. Tosho ó ti ń lu àwọn èèyàn jìbìtì, ó ti ń ṣá wọn lọ́gbẹ́ lẹ́yìn tipẹ́tipẹ́. Òun ni mo yẹ sọ fún gbogbo ẹ̀yin tó kù ọmọ Ọ̀ṣọ́fà wípé nànàmú ni yín. Gbogbo ẹ̀yin tẹ́ jù lọ. Tẹ́ jẹ́ tó jẹ́ pé horopon papa SBJ Samuel lẹ gbà jáde. Ó ti sọ yín di nànàmú, ó ti mú gbogbo yín, ó ti pa iye yín rẹ́, òun àti Deborah, when Deborah was still alive, because Deborah believed wípé Tosho ìyá òun ló bí. Deborah ó mú Tosho wọjúlé kiri. Àbúrò mi ni ọlọ́rọ̀ mi ni dáadáa. Ó tó tiẹ̀ tó ní àwọn customer gidi. Ìtorí ẹ̀ ló ṣe jẹ́ pé nígbà tí Deborah kú, Tosho sí lẹ́nu ẹ̀ pẹ̀lú iṣẹ́ tó jù sínú pósí ẹ̀. Ikú tó pa aládìyẹ, Ọlọ́run ló yọ eléwúrẹ́ tó gbọ́n tí kò pa. Olúwa Elédùmarè fọ́kànnà ni mo wọ̀ sọ́rùn. Èmi àti Deborah ọlọ́rọ̀ ni wá tó máa ń bá mi sọ àwọn ọ̀rọ̀, ṣùgbọ́n mo sọ fún mo ní mi lè wà lẹ́yìn ẹ̀. Mi ò lè ṣe kíni, mi ò lè wà lẹ́yìn ẹ̀ against mo bí yìí náà. Okay, ká tiẹ̀ sọ pé mo bí yìí náà is not Baba Tosho, but àkọ́bí bàbá ẹni ni. Ẹni tó gba iṣẹ́ yẹn nítorí ẹ̀, Deborah ló ṣí ọ́fíìsì CNO fún Michael Longe láti máa ṣe kíni, láti máa bá wọn òun àti Tosho àtàkì bàbá mo bí yìí náà. Ọbẹ̀ kì í mì níkún àgbà, mo gbé gbogbo ẹ̀ sára nígbà yẹn, jẹ́rí kí n sọ kankan nígbà yẹn. Mo dẹ̀ sọ fún Michael, mo ní Michael, mo ní àwọn nǹkan tó ń kọ jáde yìí ó ti ń pọ̀ jù. Rántí, ó kì í ṣe Ọ̀ṣọ́fà. Tó bá lọ tó bá bọ̀, wọ́n máa forí ẹ̀ kó, orí ẹ̀ náà dẹ̀ fi kó gbẹ̀yìn. Ikú tó pa Michael Longe kò ṣẹ̀yìn Deborah, gbogbo ẹnu ni mo fi sọ. Kọ̀rọ̀jọ̀gbọ́n ni mímọ́ yín, gbogbo yín lọ́rùn, kò sí ohun tẹ́ lè fi mí ṣe. Deborah òun sìn, ṣé kò ti lọ sí ibi tí Michael Longe ti lọ? Wọ́n á jọ máa lọ bára wọn rò níwájú Elédùmarè. Èmi àti Deborah máa ń jà gan. Máa ṣó báyìí tó fi ń fẹ́ ṣubú bàbá yìí, tó yẹ pé ìwọ Michael, be very very careful. Wọ́n ní pé kó máa lọ bá wọn pélé, kó máa fi àtáàkì bàbá yìí, kó máa fi àtáàkì bàbá yìí. Tó bá tiẹ̀ ní kankan tó bá tiẹ̀ ṣe fún wọn, kó pera wọn nínú ilé kí wọ́n yanjú ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Michael Longe tó gbé ọ̀rọ̀ ọkọ mi jáde, tí mo sọ fún, tí mo ní ǹjọ́ mẹ́ni tó gbé ọ̀rọ̀ ẹ̀ jáde. Oh, you don't know anything about my late husband. You don't even know me myself. Wọ́n kọ oríṣiríṣi nọ́ọ̀sì, mo dẹ̀ sọ fún mo ní tí n bá pe telephone call ẹyọ kan ṣo péré ló jẹ mí.
tí bá pe ìkẹ́nẹ́ wàá mú ìdílé ibi tó ti wá tí bá pe lọ́yàwó lọ́wọ́ pé cousin yín o nǹkan báyìí náà kọ sórí mo ní wọ́n á gbàgbé ẹ̀ sẹ́wọ̀n wọn ní mú ẹ jáde lọ pull nǹkan tó kọ yẹn down and he pulled it down immediately. Mi ò kì í ṣe just anybody o. Nítorí wípé John ó mú Tọ́ṣọ́ bí àbúrò tó ń tútọ̀ ẹ̀ gbogbo nǹkan tó mọ̀ a máa fi tọ́ gbogbo nǹkan tó fẹ́ ṣe a máa sọ fún nǹkan tí òun náà fẹ́ ṣe òun náà but John wá lọ fi inú wénú ló bá jẹ́wọ́. Ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ lọ. Of course, Tọ́ṣọ́ sabotaged the plan and discussion myself and the pastor had, and he was able to prevail on the pastor to make him the shepherd of Ketu. He even came to ask me then what myself and pastor was discussing, and I told him it's about the progress of the church. The pastor knew that it was my Baba Bada that bought the land from its previous owner and not Papa OSCHOFFA, who had long died and knew nothing about the place. Now, this Tọ́ṣọ́, who was just a small boy then, who was not even living in Nigeria then, but at Ajashe in Republic of Benin, now wants to turn the place to his own, which is absolute madness. Help me share. Don't still speaking here. I believe the pastor should immediately call him to order and post him out of that place soon and replace him with a more mature, experienced, normal, and God-fearing shepherd. If he is sure he has a calling, let him be posted to the field, and let's see if he can try all this nonsense he is saying and doing here, there, where they will transfer him to. Now, this is where I will play one of Benjamin's submission. He did too, but let me play just one. And I've already told him that I'm going to play his voice so that he will not be shocked. I'm sorry, I am driving. I can't type because it's kind of like dangerous for me to type, and let me respond to you. Your dad, Baba Bada, was a beneficiary. Papa lo fún ọ nílẹ̀. Baba Jale Koko. Papa lo fún ọ nílẹ̀ bẹ́ẹ̀ náà. Abiasi. Papa lo fún lẹ̀. Nẹ́yìn bẹ́ẹ̀ náà. Abiasi. SPD, even the driver. Papa lo fún lẹ̀. Even Baba Jose, lẹ́gbẹ̀ẹ́ lílu feed. Papa lo fún wọn lẹ̀ sá. Ẹ lè máa rántí. You understand? So I'm not trying to disrespect you. Benjamin. Ọmọ ọdún mélòó ni Benjamin tó sọ wípé John kò rántí nǹkan. Benjamin tí ò mọ bàbá lójú, tí ò mọ pastor lójú.
Stop fighting a blind fight. Wọ́n ní nígbà tó máa parí ẹ̀ ó ní ọmọdé ò bá bá tàn á bá rọ̀bá. Are you sure that that àrọ́bá too is the truth? ẹ lè dàgbà but ẹ lè má rántí so ẹ bá àtú. Ẹ lè dàgbà ṣùgbọ́n ẹ lè má dànù. Ọpọlọ yín lè ti yòrò bí álọ̀mù tọ́jú sínú omi gbóná. What a comfortable direct insult. Ó ń sọ fún Benjamin ń reply John wípé ẹ lè dàgbà ṣùgbọ́n ẹ lè má rántí. Ọmọ ọdún mélòó ni Benjamin sí John? Ṣé John lè dúró níbi tí Emmanuel wà? Emmanuel tó tún jẹ́ àbúrò John. Ṣé age mate ni wọ́n? I want this boy. Mo dẹ̀ sọ fún ó fẹ́ ṣe mí. Mo dẹ̀ sọ fún mo lọ sínú bọ́ọ̀sì mo ní shut up, stop it. Mo ní sọ pé voice message travel very very far and everybody is referring to it now. Ẹnìkan ni mo ti ń kọ̀ tẹ̀ tí màá sọ pé stop it, dá nǹkan tó ṣe yẹn dúró, rephrase yẹn, apologize sáwọn tó sọ̀sọ̀kúsọ sí yẹn. That is how my heart is to all of them. But they still don't grab it. I know what it is to come from a very large family. I'm from a very, very, very large family. And I don't think anybody is interested in, and if anyone is getting upset because my brother Owaniketu. Now, I'm going to reply you, my darling son, because you are a son to me. Àkọ́bí mi àti kejì mi wọn kì í ṣẹgbẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbà ẹ́ lábúrò ni. Benjamin, kí ni wọ́n lọ ṣe l'Amẹ́ríkà? Kì í ṣe pé parish oní parish ló lọ gbà. Wọ́n rán ẹ lọ pé kó lọ jágbà wá. Ṣùgbọ́n wọ́n náà mọ̀ pé àwọn tó bá níbẹ̀ ó lè rí jágbà. And this audio you made is going to make me come back to you. Mo sọ pé kí n rọra fi ẹ́ sílẹ̀ pẹ̀lú gbogbo làásìgbò tó ń bá lọ America ni. Because you must be silenced once and for all for you to know that you are just nobody. Ẹnu tiẹ̀ ló gbọ́rọ̀. Títọ́ṣọ̀ bá ti jáde wá pakuru mọ́. Òun bá kí ẹnìyàn àbí bóyá ló mọ̀ pé tó bá ní kí Tọ́ṣọ̀ lọ yín ẹ lọ́rùn kò ní mú ẹ wọ kọ́nà bẹ́ẹ̀ kó tó yí ẹ lọ́rùn. Èmi Ẹfúnṣayọ̀ ni mo sọ bẹ́ẹ̀. Tọ́ṣọ̀ wà lẹ́ni tí ó jẹ́ pé tó bá sọ̀rọ̀ burúkú sí ìyàwó náà tún máa back ẹ up. Parish oní parish tó lọ jókòó sí l'Amẹ́ríkà tó fẹ́ lọ change you the same thing tí Tọ́ṣọ̀ ṣe tó pààrọ̀ K2 International tó lọ fi Samuel Bilewu sí tí ó ti di ti personal sí the same thing ló fẹ́ lọ try with l'Amẹ́ríkà. Dán wò ló bí yàtọ̀ bí ọ̀kẹ́rẹ́. Ṣé mo kó hold ẹni gbogbo document yẹn ló wà lọ́wọ́ mi gbogbo bó ṣe submit ẹ bẹ́ẹ̀ tó ṣe hold ẹ I have everything. Alájọ máa tòjọ mímọ́ yìí ni tó máa fún àmọ́jọ́ máa fọ́ ni tó máa fún ní. Ìran kan lọ ìran kan bọ̀ ní tòótọ́ kò dẹ̀ síkú kan lójú mi àfi kí ni mo ti ẹ̀kùn lálẹ́ iná ṣe perfect finish ni àbí mẹ́rẹ́kẹ́ nǹkan tó wà ń bẹ́ẹ̀ nìyẹn. Ọlọ́run promise mi ní 150 tí n bá kú ní 149.5 ẹ gbọ́dọ̀ ró òkú mi torí ẹni tó bá pa mí mo gbọ́dọ̀ mú dání lọ. Lórí ìjọsẹ̀ lẹ́yìn gbogbo máa kàn sí. I don't think he's trying to inherit Ketu. He's not the first OLATOSHO son or whatever that will take over any part.
right. Tosho wasn't the first Olusho, but àwọn Olusho tó ti lọ síbẹ̀, they spent only 2 years, 3 years. But Tosho ti ń lò ọdún mélòó, ó ti ń lò 8 years lọ́nbẹ̀, without renewal of staying about no ṣe ń pè. No accountability. Tosho ni treasurer, Tosho ni secretary, Tosho ni gbogbo nǹkan tó wà níbẹ̀ yẹn pátápátá. Tosho ló under Tosho ló wà. Ànórí gbogbo yín tẹ́ wà ní Kétu yín, orí yín ti dànù. Wọ́n wá mú wọ Rosemary. Tosho mú ó fi ẹ̀jẹ̀ fìdí ẹ́. Ìwọ náà tẹ̀lé lọ́gọ́rùn-ún. Gbogbo yín lẹ́gọ̀. I'm not causing any rifts, but I'm just waking you guys up. But backing Tosho in the evil he's doing, you are all doing yourselves, because he will not see any of you to be above him. Àfàwọn tí wọ́n sún mọ́tò síbẹ̀ tí ó rí pé àwọn ilé wọn yìí bọ̀lọ̀ ni wọ́n, bí Uncle Bolu bọ̀lọ̀ lẹ́gbọ́n, ẹ̀gbọ́n Bilisa bọ̀lọ̀ ni wọ́n, gbogbo ẹni ẹ̀gbọ́n bọ̀lọ̀ ni yín, ẹ wá ọmọ ọkọ, ẹ wá olórí ilé, bọ̀lọ̀ ni yín. The parish, and I don't think it's trying to take over any parish, number one. Number two, Egbon Tosin Bada, your brother won't transfer on, say, Bada Central, and nobody has ever said, oh, maybe he's trying to claim that place. Long before. How long ni Tosin Bada ló ń bẹ̀? 2 years. Ló lò níbi tí wọ́n gbé lọ. Àbí how many years? How many years ni Tosho ti ń lò lọ ń bẹ̀ without accountability? Gbogbo owó òpin tí wọ́n sọ káàkiri gbogbo àgbáyé, Kétu ni wọ́n sọ sí. No accountability. Or what nonsense are you talking about? Before my brother Tosho, you understand what I'm saying? Long before my brother Tosho. And I don't think anybody would think he's going to inherit the church, or maybe he belongs to all these things. We should have like, if my brother says something, he said what he said, there's a proof to that, sir. He said what he said. Your dad might not tell you. Yeah, he said what he said. Yes, your dad might not tell you. One day, let's see meal. But if you tell why, or that is why ilé baba Jami Kuku. Then ilé wa ló tún kàn lẹ́yìn yẹn. Then àwọn olè tó wà lẹ́yìn yẹn. Láwọn olè wà lẹ́yìn yẹn ló tún fún drivers wọn àti PA wọn. Ẹ jọ̀ọ́, ọmọ ọdún mélòó lẹni tó ń sọ̀tàn yìí? Oh my God. Oh my God. Nítorí àti jalè. Lórí ọ̀rọ̀ iṣẹ́ Olúwa. Bàbá Bíásí àti bàbá Spedi làwọn náà fi nílẹ̀ bẹ́ẹ̀. She understand. So I'm trying to this SPD tó ń sọ̀rọ̀ èyí, you are going to hear the history of SPD àti Papa. This particular SPD, God rest his soul now, parish méje ló kọ́. Parish mélòó ní ẹ̀yin ọmọ Ọ̀ṣọ́fà kọ́? Ojú òtí ẹ̀ kìí tì yín. Oh, Aunty Edith ti kọ́ parish, hallelujah. Ó lè gbé, ó lè gbà kí parish ṣá ti dúró. Yeah, bàbá mo bí iná, òun náà ṣe ṣí kan ní kọ́tátò. Owó wo náà fi kọ́? Owó gbogbo ọmọ ṣẹlẹ̀ yìí náà ni. Ẹ̀yìn ìgbà yẹn ni àwọn ọmọ ṣẹlẹ̀ náà tó dáwó fún wọn. Wọ́n tó fi support. Àní Gọ̀jẹ̀ ló máa jẹ̀bi rárẹ̀. Gọ̀jẹ̀ òun ló máa jẹ̀bi rárẹ̀.
èmi máa kọ́ parish ẹnìkan wá sọ pé kí n gbé nítorí abuké anaropa, my friend. And there's a video to that effect. Ẹ má bínú. Tí ọmọdé bá gbọ́ ìtàn, agbára ọba, àròbá dẹ̀ ni bàbá ìtàn, and there's a video to that effect. So because my brother said something, wọ́n parọ́, òótọ́ ni wọ́n sọ. And I don't think in his word he claimed or he said he's going to take over the church or be the family. No. You understand? And it shouldn't be a topic that we will be discussing. If we want a united church, it shouldn't be at all like the topic that we'll not be bringing and be discussing and be fighting. How far have you, the OSCHOFFA's children, gone to unite Celestial Church of Christ? How far? What have you done so far? Ìwọ tó ń sọ̀rọ̀ yìí, Amẹ́ríkà tó lọ jalè ń bẹ́ẹ̀ ni, ó lọ jalè Paris lọ lu John jìbìtì ni, tí wọ́n dẹ̀ ń dẹ́ sílẹ̀. Tí wọ́n náà mọ̀ pé ẹsẹ̀ ò tó lẹ̀. I want you not to be talking. Fighting each other over. The other one yẹn ló ti sọ pé gbogbo ẹ̀ document àti video ọwọ́ bàbá Banjo ló wà. Should I go and do I need to play that one or not? If you want me to play it, I will play it. Then you will hear ibi tó ti sọ pé ọwọ́ bàbá Banjo tí mo fi jáde, tí mo fi sọ pé kí bàbá Banjo kan wá sọ tẹnu wọn. Bàbá Banjo dẹ̀ ní kankan tó fẹ́ sọ. So to so ma babi konje. It is all well and good. Mama Fefe, God bless you. I was told something about you last night around 3 o'clock in the morning. I was told the role you play between Pastor Mobi, and Baba Banjo. God bless you, Mama Fefe. Her name is Fefe, so I have to put respect most to Mama Fefe. I was told the role you played. Yeah. And to ba ṣe ito da to ba sọ fún mi ma sọ. And to ba ṣe ito da to ba sọ fún mi ma sọ. Mama Fefe, God bless you. God bless your wisdom. You tried, but you were knocked off by this same Tosho. Kudos. Now, this is the reply John tó fi sí audio tí a gbọ́ tán sìn. John sọ pé ó kọ ní Yorùbá ló kọ, so ẹ máa ṣàánú Yorùbá ẹnu mi ni. Tó bá pa wòrí lọ fi kọ́ sìn máa fún yín láwòrí yẹn dáadáa. Now, ó ní eléyìí tó sọ yìí ó dá díẹ̀. Mi ò ní jiyàn pẹ̀lú ẹ. Mi ò ní jiyàn pẹ̀lú ẹ títí tí màá fi gbọ́ ọ̀rọ̀ ẹnu bàbá Banjo. I think we have to play that audio. I think we need to play that audio. Anyway, tẹ́ bá fẹ́ gbọ́ kẹ́ jẹ́ kí n gbọ́. Mama. Now, lórí ohun tó mú mi sọ̀rọ̀ níbí ìyẹn nínú fọ́rùmù yẹn. Ọ̀rọ̀ àti ìṣètọ́ṣọ́ ló mú mi sọ̀rọ̀ níbí. Now he's referring to inside the forum. Hey, Olórí, long time ọkọ mi, how are you? Ó ní bó ṣe máa ń sọ̀rọ̀ gbàùgbàù ní gbogbo ìgbà bí ẹni tó ń fi pàpà polówó ọjà tó ń tà. Ó ti sú ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ yìí
tí wọ́n béèrè lọ́wọ́ mi wípé ṣé mi ò lè bá a sọ̀rọ̀ ni ṣùgbọ́n tọ́ṣọ̀ tí èmi mọ̀ tẹ́lẹ̀ kọ́ ni eléyìí nítorí ó jẹ́ àbúrò tó súnmọ́ mi gan-an tẹ́lẹ̀ tí mo sì nífẹ̀ẹ́ púpọ̀ bí òun náà ṣe ní ìfẹ́ mi mo sì mọ̀ gan-an ju ọ̀pọ̀ yín lọ. Èmi nìkan ni ẹ̀gbọ́n tó ní Kétu. Ẹ má bá mi follow Yorùbá mi díẹ̀díẹ̀ bọ́n ṣe kọ́ ni o, mi ò dẹ̀ fẹ́ yí padà sí English kí n má lọ yìnbọn. Èmi nìkan ni ẹ̀gbọ́n tó ní Kétu yìí tó máa ń fi ọ̀rọ̀ ẹ̀ lọ. Èmi náà ni mo máa ń gbà nímọ̀ràn. Èmi náà ni mo gbà ní ìmọ̀ràn kó má padà sí France nígbà tó sọ wípé gbogbo ẹ ti sú òun lẹ́yìn problem tó ní pẹ̀lú pastor ní ọdún yẹn. Ṣùgbọ́n dídà tó dà mí ló mú mi bínú sí. He betrayed John. Ibi tó wà yẹn tó ń claim school papa ọjọ́ fàájọ pé bàbá ọjọ́ fàájọ pé ìpè bàbá ọjọ́ fàájọ ni mò ń lò ó máa sọ títọ́ máa fún jáde lẹ́nu nítorí pé ẹni yẹn sọ fún pé pásítọ̀ èmi pẹ̀lú wọn àjọ jókòó àjọ sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ pé bóyá wọ́n máa gbé mi lọ sí Kétu gbà tó jẹ́ pé wọ́n mọ̀ ní mo ṣàlàyé bí Kétu ṣe jẹ́ nǹkan kan. Kétu lọ bá pásítọ̀ lẹ́yìn ọmọ ẹni òṣàdẹ̀ ní ṣèjì bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi sídìí ẹlòmíì ní tó tọ́. Èmi ò kì í ṣe politics pẹ̀lú ènìyàn bó bá ṣe rí nínú ọkàn mi ni mo máa fi hu ìwà sí ènìyàn. Mi ò kì tọ́ èèyàn, mi ò dẹ̀ ń parọ́ fún ènìyàn. Ohun tí mi ò fi láìkí ẹ̀ mọ́ nìyẹn. Ṣọ́rọ̀ náà ti yé yín. Ẹ rò pé ẹni tó lè ṣe ẹni tó wòwòwò tó faṣọ ọrùn ẹ̀yà ẹ wá ní tẹlòmí torí níta kó má kàn náà sí. Tosho is a beast. Téèyàn bá dẹ̀ ti kánjú tu olú ọrán ìgbà ò tó sè lọ́bẹ̀ tó bá sè tán gan kò lè ká lẹ́nu. Jẹ́ kó jẹ́ pé nǹkan tó bá fi ọwọ́ ẹ̀ ṣe ṣe bá ka nínú ìwé ìmọ̀ràn. Múra síṣẹ́ rẹ ọ̀rẹ́ mi, iṣẹ́ la fi dẹni gíga, inú ẹ̀ ló wà. Ohun tí a kò bá jìyà fún ṣé kì í lè tọ́jọ́, ohun tí a bá fara ṣiṣẹ́ fún ní pẹ́ lọ́wọ́ ẹni, apá lára ìgúnpá níye kan. Ẹ jẹ́ kí n máa continue. Let us read few of comments táwọn èèyàn gbé sí abẹ́ that very video. The thing is, Tosho á ṣe nǹkan burúkú, á dẹ̀ tún wá possess títa pé kẹ́nìbọ̀dì lọ forí sọgi. Ìwọ mọ̀ pé kó tẹ̀yàn lẹ́sẹ̀ lénìí, kó tẹ̀yàn lẹ́sẹ̀ lọ́la, tó bá yá ẹni yẹn máa ṣọ́gi mọ́wọ́ fúnra rẹ̀ lẹ́sẹ̀ ni. Dùndú ẹ̀ ńlá ta púpọ̀ jù. Dùndú ẹ̀ ńlá ta púpọ̀ jù. Ibi tó dẹ̀ rò pé wọ́n rìn dé. Ibẹ̀ gangan lẹ́lòmíì ti bẹ̀rẹ̀ ìrìn tiẹ̀. Nǹkan tó ń jọ ẹ́ lójú tó rò pó nìyẹn. Tó bá ń jẹ́ káwọn kan máa tàn. Anyway, ẹ jẹ́ ká fi bẹ̀yẹn sílẹ̀. Oko ń lérí, òbò ń lérí, ìpàdé dorí ibùsùn. Tí gbogbo nǹkan tó ń dúró dè ni pé kí bàbá ẹ̀ tí o ò lè pè ní bàbá tó
tóun náà dẹ̀ lè pè é lọ́mọ nítorí ègún tó wà láàrin ẹ̀yin méjèèjì tí papa fi sílẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹnu ni mo fi sọ. ẹnu ẹyẹ mi ò dẹ̀ lè pàkúta ó ṣe wọ̀. ẹnìkan kọ eléyìí wípé and if care is not taken and our species aren't well guided, many will remove Papa's picture frame from the altar and replace with their father's or personal picture, which started since 2 days ago. Yes. Video tí Tosho ṣe yìí ó ti ṣe kọjá bó ṣe yẹ. Yes, you really miss a lot, Momo. After all, the church I built belongs to me or to my children. Ẹni yìí gbé pẹpẹ kalẹ̀ ni o. Ẹni kọ́ church ti ẹ ni o. Tread softly. What is good for the goose is better also for the gander. Ẹnìkan ló sọ yẹn fún Tosho. Another one. These days, elders are afraid of saying the truth because they don't want to have enemies in the church, but prefer to be enemy of God. What a pity. Another one. This one is kind of long and full of, you know, esha flow pẹ̀lú mi. Lord have mercy. Thank God that it wasn't Saint SBJ OSCHOFFA that gave the name of this great church, but the Holy Spirit through the prophets in trance in person of Alexander Yanga, who was receiving healing in the process. Henceforth, Église du Christianisme Céleste, Celestial Church of Christ, and the whole church worldwide will have been totally in the hands of the entire OSCHOFFA family. Ọba foríṣiríṣiríṣi fáyàfáyà ẹ̀rín kéèké oríṣiríṣi emoji sí ṣá stickers sí say I don tire finish. Tosho. Ṣorí kó máa sọ pé ẹnu ẹni ọ̀rọ̀ dùn sí. Ẹnu ẹni ọ̀rọ̀ dùn sí. Ọ̀rọ̀ tó dùn sí ẹ lẹ́nu yẹn. Bó ṣe dùn lẹ́nu ẹ ni àwọn tó máa jẹ́ kó kan bóbó náà ṣe rẹ́dì. Ṣó yé ọ̀rẹ́ àbúrò mi? Ṣọ́rọ̀ náà yé ẹ. Because ẹ jẹ́ kí n play ibi tí is very very important kẹ́ gbọ́ part 1 yẹn. Hi, Uncle John. How are you, sir? Ẹ má ṣì àwọn èèyàn lọ́nà. Ẹ má bínú. Ẹ gbọ́ mi. Ibẹ̀. Benjamin tí kò mọ papa lójú ló sọ pé kí John Bada tọ́jọ́ ṣe kùkárí àlùwàlá pẹ̀lú bàbá ẹ̀ nínú ìjọ ó sọ pé kó má ṣì àwọn èèyàn lọ́nà. How dare you, Benjamin? Sorry, tí bá bẹ̀rẹ̀ sí ní gbé àwọn nǹkan tó wà lọ́wọ́ mi, mo sọ pé throughout this week nǹkan tá máa sìn òun lélẹ̀. Bẹ́ẹ̀ Papa ló rà.
Thank God Baba Banjo is still alive, and I don't think anybody wants to claim any property. Ilé tí Baba Badagan gbé ní Kétu Papa ló rà, ibi tí Baba Jálé Kòkó kọ́lé sí Baba ló rà náà. Wọ́n rà lẹ́yìn láti ilé wa. Wọ́n rà bí Papa ṣe máa ń ra nǹkan ẹ̀ nìyẹn. Then even the office tí Sẹ̀lẹ̀ wà, Papa ló rà. Even and there's a will to that, and Papa made a video to that effect. Now, ibi tí mo fẹ́ ká gbọ́dé nìyẹn. There is a will to that, and Papa made a video. And Baba Banjo, wọ́n ní ọwọ́ yín ló wà. Tí ẹ bá gbé fídíò yẹn jáde síta, àti wíìlì tí wọ́n kọ, tí ẹ bá gbé síta, Olújọbí mo á fún yín ní pankẹ́rẹ́ with due respect, sir. Torí ẹ̀yin lè tàn mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí. Ó ní Papa ṣe will, Papa dẹ̀ ṣe fídíò tó fi jẹ́ gbogbo ipò nǹkan títí kan ibi tí international wà nísìn. Àwọn ni gbogbo ẹ̀ ló wà nínú will. It's fine. Thank you, my darling. Thank you, Oyilaki. Akẹ́yìndé Gbẹ̀gbọ́n. I appreciate. Oh, ọ̀tọ̀ níbi tí mo ti ẹ̀ lọ. It doesn't matter. Bí tí mo lọ fi sí yẹn mi fẹ́ fi sí. Anyway, ó lè wà ń bẹ̀ náà. It doesn't matter. Òkùnkùn ti jáde, ó ti jáde náà. Coming back, Baba Banjo, mo ṣe program fún yín nìkan lánàá. Program tí mo ṣe fún yín yẹn, if you want peace to reign, ìṣẹ̀lẹ̀ torí pé wọ́n sọ pé kò sí nǹkan téèyàn máa sọ ẹ̀ ní sọ nǹkan kan. Ẹni tó dákẹ́ tí ò sọ̀rọ̀, àmọ́ tẹni tó ń ṣe. Baba Banjo, you know, mo gbé yín ga gan tẹ́lẹ̀tẹ́lẹ̀. A máa ń sọ̀rọ̀ one-on-one. But nígbà tó dẹ̀ di, especially this year tá wà nínú ẹ̀ yìí, mo mọye messages tí mo ti send sí yín. Ẹ dá mi lóhùn. Ṣùgbọ́n ẹ ń gbọ́ nǹkan tí mo ń sọ. Bẹ́ ṣe ń change DP yín gbogbo ẹ̀ ni mo rí. Hùwà àgbà tó tolé o. Tẹ́ bá ṣe báyìí láàrin àwọn ọmọ yín wọ́n á para wọn. Baba Banjo, wọ́n ní gbogbo ẹ̀ wọ́n náwó yín ló wà. Wọ́n ní wíìlì wà, and there is a video to it. Ìkọ́ tí Benjamin, ọmọ tí kò mọ Papa tó fi lè mọ̀. Wípé Papa ṣe will. Ó dẹ̀ ṣe video will yẹn náà sí. Ẹ gbé jáde o. Wọ́n ti náà ní sọ nǹkan kan. Ibi tẹ́ bá ṣẹlẹ̀ dé lélẹ̀. Ṣùgbọ́n ẹ rántí pé tá lọ bá lọ, àbọ̀ àbọ̀. Gbogbo ẹ̀ ẹsẹ̀ mẹ́fà ni. Ẹ sì fẹ́ gbọ́ sí. Uncle John. How are you, sir? Ẹ má ṣì àwọn èèyàn lọ́nà. Ẹ má bínú, ẹ̀gbọ́n mi. Ibẹ̀ yẹn, Papa ló rà. Thank God Baba Banjo is still alive, and I don't think anybody wants to claim any property. Ilé tí Baba Badagan gbé ní Kétu Papa ló rà. Ibi tí Baba Jálé Kòkó kọ́lé sí Baba ló rà náà. Wọ́n rà lẹ́yìn láti ilé wa. Wọ́n rà bí Papa ṣe máa ń ra nǹkan ẹ̀ nìyẹn. Then even the Kí ló dé? Oh, kíní tí mo fi kíní ṣe kíní ti flat. Oh my God. Anyway, ibi tó Olúwa fẹ́ ká gbèdé nìyẹn. Mi mọ̀ pé mi plug Bluetooth mi. It is well. Baba Banjo,
iná ti jó dórí kókó. You are the last bottle standing. Ṣe fucking shit. Gbé nǹkan tó bá wà lọ́wọ́ yín jáde. Oh, sorry. Damn the consequence and bring it out. I become a forí yín fàgbọ̀n lọ báyìí ni. Àwọn ọmọ yín para wọn tó bá kẹjọ wá sọ́dọ̀ yín tẹ́ bá kàn dákẹ́ tẹ́ ẹ̀ dá tẹ́ ẹ̀ sọ pé má ṣe báyìí wọ báyìí ló ṣe rí. Okay, nítorí pé ẹ gba royalty lọ́wọ́ EMF. Yeah, ẹ gba royalty. And royalty yẹn ni pé company yín tẹ́ ní òun ni wọ́n fi gbésẹ̀ lẹ́kalẹ̀. Òun lẹ submit documents. Ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n contribute sí gbogbo ìrìn àjò yìí ńkọ́ bí wọ́n tiẹ̀ sí láyé mọ́. Mo gbọ́ ọ̀rọ̀ lóru etí mi hó. Wọ́n kàn ṣe this person tó pè ní SPD yìí 7 parishes. This particular SPD yìí ó wà nínú mọ́tò nígbà tí wọ́n jọ lásídẹ̀ǹtì pẹ̀lú papa ni. God bless each and every one of you. I'm going to continue. Ọ̀rọ̀ pọ̀. Tomorrow kó ló wá ṣọwa mọ́jú. Ọ̀la dùn, ìrìn àjò ọ̀la dùn. Ọlọ́run ti rìn kọjá. Gbogbo wa lájọ máa péjú lọ́la. Normally tomorrow is my lazy day, but tíṣẹ́ bá ti dé ká ṣe. We are going to discuss about Imeko 2025 tomorrow. Share. I thank you all for joining me tonight. Thank you for listening to this update. More to come. A máa ṣí aṣọ lójú eégún. A máa ṣí aṣọ lójú eégún. Gbogbo àwọn ìyàwó papa role tó ní kálukú play ní kọ̀ọ̀kan. Kọ́ọ̀lù kan wọlé ni. Kọ́ọ̀lù kan wọlé ni. Èmi náà kọ́, Ọlọ́run ni. Ìpè mi. Àṣẹ ti jáde. Olúwa o. A gbé mi o sórí ẹṣin tuntun. Iṣẹ́ yìí àtèmi àti yín la jọ máa ṣe. Àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní gbé frame papa kúrò lórí àga. Wọ́n ti ń gbé ti bàbá tí wọ́n sí. Tọ́ṣọ̀ṣọ́ orí nǹkan tó dálẹ̀. Ṣé orí nǹkan tó dálẹ̀. Kì í ṣe pé tó bá wà ńbẹ̀ àbí tí ò bá sí ńbẹ̀ kì í ṣe pé ìjọ ò ní continue. It's just a sign of respect. But it's a pity pé ó dorí akáyín àkàrà dé egun. Mo wà lórí life o, mo wà lórí life, hallelujah, 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 mo wà lórí life. Why tó fi jẹ́ arúgún ọmọ?
papa tí gbogbo èèyàn máa tó máa ń gbórúkọ wọn tó máa ń kẹ́ tó máa ń gẹ̀ ó ti sọ orúkọ yẹn di toilet tissue. Ọmọ á ṣe bẹ́ẹ̀ fún ẹ, ọmọ á ṣe bẹ́ẹ̀ fún ẹ. Mi ò ṣe pé o mo fi rán ẹ létí ni àṣesílẹ̀ òun làbọ̀ wá bá. I appreciate each and every one of you. God bless you. Hey, ẹ̀yin tí Amsterdam báwo ni o ṣe wà, ẹ̀yin tí Holland. My sweetheart. Adémọ́lá. Ẹ ṣé o. Gbogbo yín àti gbogbo ẹ̀yin tí mi ò fẹ́ dárúkọ. God bless you. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀. I give glory to Jehovah Almighty for my ministry. And I thank him for strengthening me and shielding me against the foes. Arásán, atẹ́gùnfẹ́, ìjìjà ṣùgbọ́n kò gbé mi lọ, mo dúpẹ́. Ìjì yẹn jà ògbódó ṣùgbọ́n kò káṣọ lọ́rùn mi, ògo f'Elédùmarè. Ẹ fi fọ́tò, ẹ fi rí rest in peace mi. Wọ́n sọ pé àfìgbà táwọn pa lẹ́nu mọ́, èmi ni máa pa yín lẹ́nu mọ́. Màá bá yín fàdé bí pẹ́lú mi inú yín tẹ́ ẹ̀ bá jáwọ́ ẹ̀ jásẹ̀ lórí ọ̀rọ̀ mi pé mò ń ṣiṣẹ́ tí ẹlẹ́dàá gbélé mi lọ́wọ́ tẹ́ ẹ̀ bá jáwọ́ ẹ̀ jásẹ̀ àṣẹ ọ̀run gùn kó yí padà. Join me tomorrow. God bless you. I remain your one and only darling, Olúwatóyìn Ọbátọ́lá Darlington, Lady Paul. Ẹyẹ bàgẹ̀, ẹyẹ tó fà, ẹyẹ tó títí fún ọmọ tó ṣan, ọmọ tó fìrìgbọ̀n látòkè délẹ̀. Ọlá ń bí wọn nú. Tẹ́ bá jáwọ́ lórí ọ̀rọ̀ iṣẹ́ ìránṣẹ́ mi, ẹ máa jásẹ̀, ẹ máa fọmọ dì. Ẹlòmíì nínú yín ó máa di adẹ́tẹ̀. Gbogbo ẹbọ tẹ́ ń gbé sídìí ìrókò, ara lolúwérè mi fi ń sàn. Torí pé kí ni, èmi gbàjẹ́ tèmi wá látọ̀run ni. First class èmèrè dẹ̀ tún ni mí. Mo tún wá jẹ èmèrè ti Jésù mọ́. Ẹ rí pé tèmi pọ̀ lọ́dọ̀ Olúwa. God bless you. Olomo Plenty, sign out.